tọrọ yìí wọn tí wọn mọ tọrọ yìí náà yí sí from the beginning ẹ̀yin tó máa mọ̀ ọdún sọ yìí lọ tọwọ́ bu ìyẹn tó yẹ ti jẹ́ jíjẹ fún mọ́mù ìgbà tọrọ dáhùn wọn fẹ́ kó kọ́wọ́ jáde mọ́ lọ́sẹ̀ wọn yọ wọn kọ̀dà kankan wò ní ìgbọ́sọ̀ ní ìtọ́kọ̀ jẹ́bi láyà ń bẹ̀ ní wípé wẹ́sọ̀ tí mi ń béèrè lọ́wọ́ ara tèmi mi ń béèrè lọ́wọ́ èèyàn ní wípé ṣé Islam là ń ṣe. nítorí wípé a fẹ́ jẹ́ ìmọ̀ ọ̀hún ìlú adẹ̀rín nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ mọ nǹkan tó lọ nǹkan ẹbí ọ̀tọ́ lọ́wọ́ tó tóbi di ìmọ̀ ọ̀hún ìlú nǹkan báyìí jẹ́ ìṣẹ́jẹ́ ẹ̀ẹ́dẹ̀ni jáde wípé ẹ wá ṣé mọ́ọ̀mù lẹ́ẹ̀fẹ́ kí n jẹ ẹgbàá mọ́ọ̀mù ṣé pálíkì ìyẹn lẹ̀ fún ọ ìyẹn lè padà wá pé ẹ wá ó ti jẹ́ náà ó ti jù mọ́ọ̀mù lẹ̀ fún àná. of course bá jẹ́ torí olóòrùn. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni tó bá yẹ kó tó lọ ṣùgbọ́n nǹkan tí ọ̀rọ̀ yìí fi rí bákan ni pé like 35-40 years back àwọn àgbàlagbà máa ń pa àwọn òwe kan owó yẹn ó look useless but ó dàbẹ̀ ní pé àfẹ́ lò mọ́ ní ti pé nǹkan tí wọ́n ṣe kí gbàgbà fọmọdé tó kì í fẹ́ ká ọmọdé mọ̀ túmọ̀ nǹkan tó kì í fẹ́ ọmọdé sípò. like 5 years 4 years back àgbà youth ṣe ní ìṣìlẹ̀ mọ́ Ògbómọ̀ṣọ́. òótọ́ náà ní kúrínà. bẹ́ẹ̀ni tó máa fi wọ́n jẹ gómìnà Ọ̀yọ́ state nǹkan. how much more president Nigeria youth. mo ti kọ́ lórí mọ́mù youth. ní appointment ẹ̀tìrígbọ́ ẹ̀dám táwọn àgbàlagbà kan bá jókòó sílẹ̀ tó ní fún ọ̀gá ọmọdé wa mẹ́ta àwọn yóò tún kọ̀ọ̀kan tán lọ́pọ̀ sí láti wùtè lọ́tòótọ́. kí mọ̀mọ́ tọ́jú abájú mi lọ kò lè fi 2 years jù mí lọ. àmọ́ mọ̀ adọ́njẹ́ lábẹ́kúta ní ìgbàwọ̀ adọ́njẹ́ lábẹ́kúta ní. dàbí òkú kan tí mi ò mọ̀. dàbí nǹkan tó ń dè sí ni wípé àwọn bàbá yẹn tó ṣiṣẹ́ yẹn sílẹ̀ kan tó lọ ṣé bọ́ọ̀dì ṣẹ̀ sí rèé ẹjọ èèyàn tí ó dẹ́mọ̀ mùsùlùmí nípìnlẹ̀ tó ti di Christian ó ń gbọ́ gbogbo wọ́n jà lórí Facebook lẹ́yìn ọ̀bùlágbájá lẹ́yìn ọ̀bùlágbájá lọ́la wọ́n jà sí mọ́mù lẹ́yìn bí wọ́n jà sí mọ́mù lọ́la ẹjọ ṣé Islam yẹn máa pàrọ̀ àlè sọ pé òun wà àtàtúmọ̀ Islam yẹn. kò ní àtàtúmọ̀ náà because àwọn nípa ẹ̀sìn ọ̀pọ̀ ìwà ọ̀tọ̀ àbínú èmi ò ní ọpọ tí láti lè sọ̀rọ̀ tó mi mọ̀rọ̀ sọ ó ń bè mí pé ṣé ìsìláàmù náà lájọ ń ṣe. wọ́n bàbá àgbà yẹn ìsìláàmù náà lọ́sí lọ́ọ́ fi jẹ́ kí lọ́ọ́ fún ọ̀dà àwọn èèyàn ńlá wọ̀ náà dáadáa lọ́ọ́ ṣe náà. sọ̀rọ̀ sílẹ̀ ilé àsọ̀rọ̀ sílẹ̀ ibi tó lè dé ìgbà tí pọ́pì tẹ̀lé kó tó jẹ́ mọ́ọ̀mù òwú yẹn. ìgbà tí pọ́pì tẹ̀ mọ́ọ̀mù òwú tọ́ bọ́ ṣe ń ṣe sí ọba. nígbà kan láti náà respect. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni tí mo rí ní kí bàbá mi ṣe tí mo mọ̀ pé dáadáa ló ṣe ṣé wọ́n dẹ̀ mọ́ dájú wa. wọ́n ti sọ lórí nígbà yìí pé nígbà kan tóun wà lábẹ́kúta ṣọ́ọ̀ṣì association kan táwọn jẹ́ mọ́mù tó béèrè láwọn kiri pé ìmọ̀mù bàbá mi tó dárúkọ nìyẹn. àwọn opportunity táwọn èèyàn tó jẹ́ yìí nínú ìsìn yẹn lèmi náà kọ́ bọ́ sórí Facebook bọ́ sórí TikTok wá kọ́ sọ̀rọ̀ ọlọ́gbáyọ̀ máa wò pé ìwọ lọ́rùn tí wọ́n lè ṣòfin Nàìjíríà. Because we are not saying something that will make this Islam wípé ó káwọn èèyàn ń gbọ́ ọkọ ní pé mo fẹ́ ṣẹ́sìn. àìdá wọ́n gbọ́ para. Ọlọ́run á fún yín ṣe o. ni mo yẹ sọ pé mi ò sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ èmi kò fẹ́ ìtì láwọn kọ̀ọ̀kan ẹ kí lè bá wa ṣiṣẹ́ lóye because mi lè pàtó ìjẹ. Ọlọ́run ló tún aláàdé bá ti sọ Ọlọ́run ló ní Islam. Islam ò sílẹ̀ mọ́ èyí tó kọ́ náà ló dì mú ló sì wà àwọn èèyàn wa. Ọlọ́run á fún yín ṣe o Ọlọ́run á fún yín ṣe ẹ jọ ti documentation one way tẹ bá ti lè gba ní bọ́ọ̀dì mẹ́ documentation then báwo yẹn ṣe lè kọ́ṣọ́ òótọ́ very important òótọ́ la máa fi mọ̀ pé ó kẹ́lẹ́ ìsìn nígbà tí wọ́n bá gbé Islam dání tí mo lẹ́sìn mi ló dáa jù kí mo bà nǹkan jẹ́ tí mo gbà nǹkan. tí mi ìṣòótọ́ pẹ̀lú ẹ̀ tí mo ṣàbòsí pẹ̀lú ẹ̀. ó ti báwo ni ẹ ti fẹ́ wá rí mi ní Canada tí mo wà yìí àwọn èèyàn mo ń kọ́ mi as cousin. Alhaji nígbà kan lẹ́nu kan ní come what is your real name. mo ní cousin is cousin your name why are they calling you Alhaji mo ní that is what they call me my name is cousin. ó fẹ́ lè bàjẹ́ náà
tó bá tẹ̀mí náà lò síbi tí ò da àti ẹgbẹ́ mi nìkan mo wà ń bí mi ò sáàmù mo sá wọ̀lú yìí mi lẹ́nu kankan gbà fún mi wọ̀lú yìí mo jẹ ìgbẹ́lẹ̀ ọlọ́gbà mi tọwọ́ kẹsẹ̀ ni èmi náà wà mú ìṣúná yẹn wá fi fún àwọn yàrá opportunity mo ní yẹn kí ló dé táwọn tó wá lọ́kọ́ ní tó jẹ́ YouTube ló dáadáa because they see have more yet kọ́lọ́jọ́ kọ́fẹ́ láì kí gbogbo afẹ́ láì we have more yet we have more strength we have the opportunity to use this opportunity for a longer time but still opportunity àmì ìjẹ́ ìjọ fáwọn akẹ́kẹ́ ìgbè tó jẹ́ ìṣúná ìgbẹ́ opportunity mi. ọlọ́wọ́ àfẹ́ṣe ọlọ́wọ́ ní fìdí àìmọ̀ sí ọ̀hún ọlọ́wọ́ jẹ́ gbogbo akẹ́rẹ́ kò tó ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. assalamu alaikum wa barakatuh. ọlọ́wọ́ jẹ́ ìjà fún brọ́dà yìí wọ́n rí lè sọ àwọn pọ́ǹtì tó wà very important. lára pọ́ǹtì tó dẹ̀ mọ́ jáde ni kí a ní documentation ẹbí documentation ọmọ inú ilé documentation àkọ́dà àdúgbò gan èèyàn gbọ́dọ̀ ní documentation kí ní ìgbẹ́gbẹ́ ni tó ń help àwọn tó dúró pé ìmáàmù kì í ṣọmọ náà ilé ayé lára according to bí mi ṣe ń wò ó àtàwọn míì bẹ́ẹ̀ bákan náà mo lè lérò pé bó ṣe máa rí lọ́dọ̀ àwọn ẹlòmíì ni ẹ̀bọ́n ṣe ń wò ó pé ọpẹ́lọpẹ́ pé àwọn ẹni yìí mọ̀ tán inú ilé wọn wọ́n dẹ̀ mọ documentation orígun táwọn pín sí kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní máa lọ́kọláya wọ́n ti ní ìtàn yìí lọ́wọ́ látọwọ́ àwọn bàbá tiwọn tó jẹ́ ọmọ inú ilé tọrọ ọmọ lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí ṣe understand n tó fà á tí wọ́n fi lè pìtàn yé láti bẹ̀rẹ̀ èyí tí ẹni títàn yìí òye àwọn kan máa dàrú mọ́ lọ́wọ́ ni wọ́n lè ní àwọn tẹ̀ráyè gbogbo yẹn o kìíní kan o táwọn bá jáde ń sìn ó lè láwọn kì í ṣọmọ nílé náà kí ló dé tí wọ́n ò ní tàn lọ́wọ́ ni bí mi ṣe wà ń sìn wọ́n ní pin nọ́mbà mi wà ń bẹ̀ wọ́n ní 404 WhatsApp number or direct call 404-513 brother aláṣepé Ajíbádé Hamzat 404-513 mo ṣì ní bí 15 minutes 404-513-7594 bá fẹ́ pè láti Nàìjíríà +1 404-513-7594 you understand. Carry documentation ẹbí wà very important kí ni pẹ̀lú tó help àwọn ọmọlé ayélujára ìbáyìí ìyẹn àwọn tó sọ pé kódà bó ṣe help àwọn tó jẹ́ ọmọ tó dúró pé wọn kì í ṣe ọmọlé ayélujára náà ló tún help àwọn tó sọ pé ọmọlé ayélujára ni Imam Tọ́lá wọ́n help àwọn kan positive wọ́n help àwọn kan negative bí mi ṣe rí o gẹ́gẹ́ bí olùwádìí òdòdó lórí ọ̀rọ̀ torí ìtàn yẹn wọ́n sì lè rí tàn yẹn pa tọ́ọ̀ ní fi rọ́kun òun ni tó ń support both side báyìí but tó ń support àwọn kan positive ó sì ń negate ìtàn àwọn ẹlòmíì tó ṣe ń support wọn negatively wàláhì ó tọrọ ní ẹlẹ́kejì brother ẹ sọ̀rọ̀ ọ̀nà ẹja ṣe òdodo pẹ̀lú ìsìláàmù ẹ̀sìn òdodo ni ọlọ́run jó ní rọ̀ wá lọ́rùn ọlọ́run ṣọ́ ìgbà mélòó fẹ́ sọ̀rọ̀ yìí ẹwọ́ bọ́dá Adéṣeun Tìmílẹ́yìn àbíkínú Adéòṣun Tìmílẹ́yìn Ọlálékan ẹ̀mí ló fẹ́ sọ̀rọ̀ yìí mi ò dẹ̀ láì kí máa bọ́ àwọn èèyàn bóyá ẹ̀gbọ́n tí mo ti sọ látara báwo lè ti máa kọ́mẹ́tì rẹ̀ ó ní why can't we hear from imam side also those family that support hear from them ẹ wo ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ wọn tẹ́ rí wọn tẹ́ rí kọ́mẹ́tì wọn ẹ bá ń dá bọ́dà yìí ẹ má bú wọn o ẹ kàn bá ń dá lóhùn torí mi ò mọ bí a fẹ́ la ọpọlọ ẹlòmíì ká tó sọ̀rọ̀ sí ní ẹ̀kọ́ tó gbọ́ ní o àbí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tó lè máa kọ́mẹ́tì bá ẹ kí ń gbọ́rọ̀ láti bẹ̀rẹ̀ ẹ kàn fò sórí program ẹ kàn kọ́mẹ́tì tó bá tẹ̀ bẹ̀rẹ̀ pé have you spoke to those of the other side? I have spoken to both sides wallahi mo dẹ̀ ti play your voice àwọn second side náà ẹ lọ bèrè ẹ lọ wò di ẹ lọ wo fídíò fún ara yín problem tẹ̀lé ni pé tẹ bá ti ní problem pẹ̀lú ẹnìkan láti bẹ̀rẹ̀ kò sí tó ń tọ́ máa fẹ́ sọ ẹ̀rẹ́ gbọ́ ẹ̀rẹ́ tó ní problem pé tẹ bá ti fẹ́ràn ẹnìkan o tó máa sọ̀rọ̀ against ẹ àbí ó sọ̀rọ̀ tó dàbí pé wà against ẹni ẹ̀ fẹ́ gbọ́ tẹ̀lé yẹn mọ́ ọlọ́run sì dẹ́ mi bẹ́ẹ̀ kó láti gbogbo àwọn yóò máa takò ẹ̀rọ ní báyìí èmi rẹ̀ ní takò màá wá di tó bá tó fi ń takò yẹn ni
nítorí I will be stupid if I inherit I will be stupid if I end up inherited someone enemy as a means of loyalty sẹ́nìkan. Ọba so stupid sí mi tí bá mú enemy ẹnìkan gẹ́gẹ́ bí enemy as a signs of loyalty. I don't do that. Not find out tó ń fa enmity àwọn ẹni yẹn ní tó take as enemy ló tó ń bá ọ̀tá gan lé ẹgbẹ́ wọ̀nyí jẹ́ àbá rẹ̀ ló yẹ kó jẹ́. So ẹ lọ wọ àwọn fídíò yẹn ọ̀rọ̀ yẹn ò yí dáadáa. Mo á bẹ gbogbo ẹ̀yin tẹ́ jólówó nílùú Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ aláàjì wa Mọ̀súrù Òjìdé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹ bá mi sọ bainana wa bainallah láàrin èmi ẹ̀yin àtọlọ́hun tẹni wọ́n mú ìmáàmù wá bá yín ni ẹ̀yin dẹ̀ ti fẹ́ràn ìmáàmù kódà ìmáàmù ti lọ fi iṣẹ́ tó ń ṣe lẹ̀ ìyẹn ìmáàmù Tọ́líà wọ́n ti fi iṣẹ́ civil defence tó ń ṣe lẹ̀ kò síṣẹ́ ọlọ́run wọn mọ́ tó fi di ìmáàmù tó fi di pàwọn èèyàn support wọn ra mọ́tò fún wọn tún léṣe fún wọn ṣe gbogbo àwọn nǹkan tó jẹ́ mèremère inú ayé yìí fún wọn téèyàn fi ń lo ipò gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn. Àwọn tó mú wọn wá yìí wọ́n ti padà sọ fún wọn fún yín wípé wọ́n ń ṣọmọ nílé yìí ìgbà táwọn ò tí ì mọ̀ làwọn fi dúró tí wọ́n pọ́mọ nílé ni wọ́n fún yín. Ó lè ti hàn sí yín gan báyìí pọ̀ ṣọmọ nílé ẹ̀ ṣòdodo. Ìyàwó ló pẹ̀lú alájà Fatima Muhammad. Assalamu alaikum. Ìyàwó. Alaikum salam. Ẹ̀rọ ẹ̀lẹ́sà. Ẹ kú ètò látàárọ̀ ẹ̀lẹ́. Yes ma. Ẹ dákun ṣe rí ọ̀rọ̀ ìmáàmù tí wọ́n ń fà tí torí ẹ ti ẹ̀ tíráì náà tó bá jẹ́ mi ni màá ti jù ú lẹ́lẹ̀. Wàláì ẹ tíráì o ẹ kò ṣe ládàá ṣùgbọ́n ó ti yẹ kó yé ìmáàmù pé òun ò kì í sọmọbẹ àti àwọn ẹbí àtàwọn ará Ògbómọ̀ṣọ́ kí ni wọ́n wá ń dúró kírun lẹ́yìn rẹ̀ sí ẹni ṣé wẹ́yìn bẹ́ẹ̀ lè mọ gbàdúrà fún yàn nínú ẹ̀sìn Ìsìlámù ká sì máa ṣàmì. Allahu Akbar. ẹ yẹ kí ní ìwò ìyá tó bí ọ ó ti lóun ò bímọ sílé ayé lára. Process ń gùn too much. Ẹlẹ́ẹ̀kejì bàbá wa ọba níkà mo gbọ́ nínú prógrámù tẹ̀ ṣe wípé àwọn fetí ara àwọn gbọ́ pé káwọn ṣẹ́tù àwọn fámìlì. Àbí bẹ́ẹ̀ kọ́ ṣe rí pé ọ̀rọ̀ ti níyànjú lọ́nà méjì. Èèyàn méjì péré ẹni ò gbà èèyàn méjì yẹn tẹ́ ẹ bá wá wò ń gbà tọrọ owó ti wọnú ẹ̀ àfàìmọ̀ ni wọn ò ti lọ Sáúdí nínú ẹ̀ wọn ò ti lọ Úmúrà nínú ẹ̀ tàbí kan ti gbowó nínú ẹ̀. Allahu Akbar. wọ́n fi takú. sẹ́yìn náà rí bí mo ṣe ń bá bọ̀ torí ó ń fa ọ̀rọ̀ yìí wọ́n ń ṣe bá ìrújú wà ń bẹ̀ torí nǹkan tí mo tún gbọ́ ní ìsinmi pé wọ́n ní wọn ò tiẹ̀ wá fi ti kéwú ṣe mọ́ ẹni bá ní PhD ó ná máa fi jẹ ìmáàmù. Ẹ bá wa béèrè gbogbo àwọn ẹni sọ bẹ́ẹ̀ ṣé bàbá wọn ní primary certificate lọ́wọ́. Àwọn bàbá tó jogún ìmáàmù yìí ilé kìíní ilé kejì bóyá náà ní primary certificate lọ́wọ́. Àfi bá a ṣe ń gbọ́ yìí pípé nígbà wọn bá tó ní PhD tí ò bá sí pé àwọn olówó yìí náà tí wọ́n so ọ̀rọ̀ ìmáàmù mọ́lẹ̀ báyìí ó ní nǹkan níbẹ̀ wọ́n fi ń ṣe òwò ni. Ibi tẹ́mi lè gbé ọ̀rọ̀ wọn gbà nìyẹn. Sàn láàrin àgbẹ̀ ni mo yẹ pẹ́kọ̀rọ̀ báwo ló ṣe lè fẹ́ kú sílé onílé. Báwo lẹ ṣe fẹ́ máa sọ àdá sílé onílé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíín nù wọn ò tí nílùú Ògbómọ̀ṣọ́ yẹn. Adájọ́ ti kọ́kọ́ lé wọn wípé ẹjọ́ yẹn kan lọ yanjú ẹ̀ nílé ẹ wá gbé lọ́dọ̀ adájọ́ míì wọ́n wá ń fowó rìn gbòòyà wọ́n bá bínú ọba bínú ó lọ gbé fáìlì yẹn kúrò ńbẹ̀ ó
gbé lọ sí ọ̀dọ̀ ẹlòmíì ilé ìsìn ni wọ́n wá wà lẹ́nu ẹ̀ báyìí nìsín. ẹ dákun ṣé àwọn ẹni tán láwọn ń jà fẹ́ sí ìsìláàmù nìyẹn. Allahu akbar. Ọlọ́run. tẹ́ ẹ bá wá wí ní ìsìn àwọn á ní wọ́n náwó sí ìsìláàmù ẹ dájà lẹ́ẹ̀lẹ́ nínú ìsìláàmù ẹlẹ́ẹ̀náwó sí ìsìláàmù. ẹ ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ń bolówó àánú kùránì àwọn Ògbómọ̀ṣọ́ ọ̀hún gan tí wọ́n ń kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ wà láàyè ònírun. mo ṣe sorry to say it mi ò sorry to say it. wọ́n dójú bí ìsìláàmù náà. ní ìsìn àwọn ọ̀dọ́ wọ́n wà á mọ stand àti kàwé gan yóò di wàhálà wọ́n mọ lé ìmáàmù lọ́jọ́ iwájú. ọmọ mi kàkà tí ó bá ìṣòwò tàbí tí ó ṣe bísíǹsì tó ṣe kiri ìmáàmù ni ó mọ lé. torí wọ́n rí pé bí ẹni owó wà ń bẹ̀ ni tó wọ́n ò bá sí ń bẹ̀ èèyàn lè wá láti ìlú ẹ̀ kó lè mọ fáìtì ogun ológun fẹ́ lòmíì. bẹ́ẹ̀ni. yóò ẹ dákun ẹ sẹ́yìn bóyá bí mo ṣe jẹ́ ni mo fi máa ń sọ̀rọ̀ báyìí torí ó máa ń rí mi lára. bẹ́ẹ̀ni tí wọ́n bá ti jẹun tí ó kò fẹ́ràn rọ. ká lọ bá àwọn èèyàn ńláńláńlá nù mẹ́ẹ̀sì báyìí ìtìjú ńlá ni. Allahu akbar. irú àwọn èèyàn bẹ́ẹ̀ owó ṣòro gbà lọ́wọ́ wọn. Allahu akbar. owó ọwọ́ mi ò tó lélẹ́yìí kì í ṣe gbogbo nǹkan lówó lè ṣe láyé yìí. bẹ́ẹ̀ni. ó dẹ̀ lójú pálíkà téèyàn tó lówó lè gbá lójú tí ó lọ bẹ́ẹ̀ o Ọlọ́run tó bá dẹ̀ fi ta ìmáàmù yẹn kúrò ilé ayélujára yẹn wọn ò tó jẹ́ tí àrọ́mọdọ́mọ wọn kankan àtèyí tó gbowó lọ́wọ́ wọn wọn ò tó lò jẹ́ anything nílùú Ògbómọ̀ṣọ́ mọ́ wọ́n gbé kúrò wọ́n fi ṣe bísíǹsì ni náà bísíǹsì ni good business ni wọ́n sì ti tó táwọn ọmọ kéékèèké bá ẹja kí ẹ̀ mọ́ wọn lọ́wọ́ àwọn ọmọ kéékèèké ọmọ gan wọ́n lè lé àwọn olówó yẹn dànù kí ló fẹ́ ṣe fún wọn. is their father property. that's true yeah. èmi ò ní bí èèyàn ya ìkàbá yẹn kẹsì ní ìṣòro. kò wá sí age of fifty inú àwọn ẹni tó ń ṣiṣẹ́ burúkú yìí o from 70 to 80. ìlú Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ló yẹ kán bá ẹ̀dọ̀fín wọn sọ̀rọ̀ a lè kírun lẹ́yìn ìlú èèyàn bẹ́ẹ̀. ẹjọ́ lọ clarify rẹ̀ nílé wọn. yes tàbí mú fọ́tò bàbá rẹ wá ìwọ ní nọ́mbà 14 nínú ìdílé wo náà ti bí ọ tó fi jẹ́ nọ́mbà 14 ṣé bàbá rẹ ò ní fọ́tò àwọn ẹ̀gbọ́n rẹ náà wàá clear ìpètò àwọn ẹni tí wọ́n jọ bí wa lọ sí hospital tán ti bí ẹ ọ̀tọ̀dẹ̀ lórúkọ tó ń jẹ́ lábẹ́kúta tó jẹ́ ìmáàmù ọ̀tọ̀ ló fi débí irọ́ náà ló fi jẹ́ ìmáàmù lábẹ́kúta fúnra rẹ̀ ló fẹ́ nu ara ẹ̀ sọ. Allahu akbar. ó ní wọ́n bẹ ńgbà wọ́n fẹ́ fi jẹ lìmọ́ wọn ní sóun mọ bàbá lágbájá ó sì ní àbábá àwọn ni wọ́n fi oúnjẹ tán ló ń bá lòun ò sì mọ bàbá yẹn o. mo rò pé ńgbà wọ́n tú di kinní yẹn wò èèyàn ṣe lè wà lìmọ́mù nílùú kan sì transfer rẹ̀ wá sí ìlú òyìnbó. ó dẹ̀ ní wọn ló kọ́ mọ́ṣáláṣí méjì síbẹ̀ kọ́ bó lójú fún wọn. kì í dẹ̀ ṣe pé wọ́n rí wọn bẹ́ẹ̀ ni kò sówó owó ló ń wá àbùdá owó ni wọ́n fi ń rẹ̀sìn wọn ò ṣe ẹ̀sìn rárá ìkà náà ń ṣe kiri gbogbo ẹni owó lè jẹ́ bí bàbá mi bá wọ̀ ọ́ àwọn ẹni tó ń ṣiṣẹ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ nílùú yìí wàhálà ìkà ló ń ṣe. of course. kí ló dé ẹ jẹ́ ká ṣòdodo ó pọ̀rọ̀ a máa kú náà ní ilẹ̀ ilẹ̀ náà sì ní ìgbà gbogbo wa. bẹ́ẹ̀ definitely. ẹnáwó yìí ibi tó bá yẹ nà án tó wọ́n bá hún yín la kẹ́lẹ́ fẹ́ kó owó yẹn kalẹ̀ kẹ́ gbé fún fámìlì kankan sì gbà nǹkan mọ́ wọn lọ́wọ́ lọ. owó mọ̀ ń ṣe owó mọ̀ ń dábìrà o. kí wá rírú àwọn èèyàn báyẹn lójú ọ̀nà kí n máa ní àwọn ẹni ọlọ́ọ̀ni irọ́ ni wọn ò sínú gbogbo ẹnu mo fi sọ ìmáàmù yẹn gan kò yẹ ká máa kírun lẹ́yìn ẹ̀ ló bá tán. ẹ wo Tọ̀yọ́ rí i pé nígbà wọn ṣe bọ̀dàrú yẹn tán ṣé ẹ̀bẹ̀ pé orí social media la pariwo ta ó sì lọ ṣe the needful.
bẹ́ẹ̀ni. ẹ ti understand máa yẹn tí mo fi wá like ó jẹ́ mọ̀dàrú kò jẹ́ mọ̀dàrú nígbà tá a fariwo rẹ̀ ta lórí social media. bẹ́ẹ̀ni. òun náà rí i pé nǹkan òṣèlú tó láwọn ẹni wá bẹ́ẹ̀ wúlé wọn ò ní wá bẹ́ẹ̀ kí jímọ̀. of course. mo wá láìkí àwọn ẹni tó jẹ́ pé bàbá wa tí wọ́n ti fara gbolẹ̀ fún ẹ̀sìn àwọn ọmọ wọn jáde láti gbìjà wọn. wípé sínú tẹ́ ẹ ṣe sáwọn ní òkè jímọ̀ fún yín which is true. dr ọlọ́run. kí wá dédé tẹ́yìn Ògbómọ̀ṣọ́ náà lè dìde irú ẹ̀. dr ọlọ́run. Allahu Akbar. ṣé irú èèyàn bẹ́ẹ̀ wà á dúró yóò mọ ní subhana lillahi kìnnìkan tàbí rọ́bà náà tè lọ́ fi gé sí wa ní àmì ọlọ́mọdé ẹ̀ṣẹ̀ burúkú ni ẹ̀ṣẹ̀ gidi ni. bẹ́ẹ̀ ni ẹ tó bá débi kan pẹ̀lú àpàṣẹ ṣeun ìyá mi jazakumullahu khairan ọlọ́run yóò dáa fún ìyá kẹsẹ̀ ọlọ́run ní ìjọba ìjẹ́lẹ̀ lẹ́ ọlọ́run bá dúró tì yín àmì sì kọ́ ọ̀kan lọ́dọ̀ brọ́dà kan látọ̀ àwáyé last caller bí àtọ̀ wá tó lẹ́lẹ́mi tó máa pè wọlé a sì níbi ọ̀rẹ́sàbílà ẹ lè pa ṣẹ́fí gbọ́ mi ní sílẹ̀ ẹ lè gbọ́ mi dáadáa. ọ̀rẹ́sàbílà rárá. rárá akú ìgbẹ́. alhamdulilayi wa ni ọ. ẹkú iṣẹ́ ọlọ́run. alhamdulilayi. àwọn àgbà bambú lórí. àmín ya Allah. ọ̀nà tó máa gbà ọ níbi pé sẹ́yìn àwọn ìwà ojú òtí wa o àwọn mùsùlùmí àwọn ojú òtí wa o ojú òtí wa o especially mùsùlùmí ilẹ̀ Yorùbá ojú òtí wa o because sẹ́yìn ní ìwà tó ń wù yìí tẹ bá mọ Ògbómọ̀ṣọ́ dáadáa tẹ bá mọ Ògbómọ̀ṣọ́ dáadáa Ògbómọ̀ṣọ́ is a very peaceful town very peaceful town oníkàlùkù ṣe ti tiẹ̀ bí ó jẹ́ pé school of seminary wà bẹ́ẹ̀ for ages ó ti wà ń bẹ̀ oníkàlùkù ṣe ti àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ náà wọ́n ṣe ti wọn ṣe rí lọ́kì tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní báyìí ní wípé ọba ìrìn tí ìlú kọ́lé hàn. àti pé tó bá dẹ̀ pé àti pé tó rẹ̀ pé láyé ìgbà kan wàhálà ọba ti fi rí rẹ̀ ọba kan wà ní ọba kan wà ọba Ọ̀yọ́ aláàfin Ọ̀yọ́ tó ti aláàtó gbọ́ ìmáàmù tó lè Ìbàdàn kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ fún padà ẹ̀ tó bẹ́ẹ̀ nínú ọdún mi sọ. fún bàbá máa fún ẹsọ tó fún yìí lọ kó máa fún ọ̀hún bíire bọ́ọ̀ bá wọn quiet ó rán mi lọ́wọ́ tí àwọn ọlọ́pàá fámìlì ti wá di wàhálà. Allahu Akbar. lọ́wọ́ tí àwọn ọlọ́pàá fámìlì kí ló tún ní ìdí problem. lọ́yànjú ààrẹ lọ́yànjú ìbí ẹ lọ clear. lọ́yànjú ìbí ẹ kí ló tún ní problem. bá jẹ́ tọ́lọ́run ló fẹ́ ṣe lóòótọ́ o. tọ́lọ́run ló fẹ́ ṣe. lè tó bẹ́ẹ̀. ó dá òwò àwọn ọmọ ìgbà rẹ̀ nìyẹn tí wọ́n á yẹ kó máa blackmail ọba. ọ̀rọ̀rùn as a Muslim. number two ọba owó fún ara rẹ̀ wájú gbogbo ọba yìí ní sùúrù tó bá yọba tó ní sùúrù tó bá níbi ìfìlílẹ̀ fún òun lórí because èyí ń sọ pé tó wáyé pẹ́ láyé ìgbà kan tó bá yọba ní tó bá rán àwọn ọba tó bá rán àwọn olóyè lọ ẹjọ́ pa lọ ẹ̀sọ́ onímọ̀ tó fi ilẹ̀ ọ̀hún orí ẹni mi wọn bí ilé wà nílẹ̀ tó tó wáyé pé tọ́lọ́run lè ń ṣe kí ló ti bẹ̀rẹ̀ wá ní túbà kí ló ti bẹ̀rẹ̀ ní túbà. because you understand ẹkọ̀ ń sọ Islam lórúkọ ẹkọ̀ ń sọ Islam lẹ́nu ẹkọ̀ ń sọ Islam lẹ́nu àti àwọn ìgbà fìnánsà yẹn láti ibi tó fi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá oní bàbá kí wọ́n ń pè tí n tó fi débi tó dé gbogbo nílẹ̀ ẹkọ̀ ń sọ Islam lẹ́nu. ṣé nǹkan tó Islam kọ́ ni mí ṣé nǹkan tó ìbúra ni sọ ni mí ṣé òye tẹ́ ẹ jẹ yìí ṣé òye tẹ́ ẹ jẹ yìí ṣé òye tẹ́ rò pé ẹ máa fi bí. ṣé ìwé máa rò pé yóò kó máa lọ sports film níwájú Ọlọ́run pẹ̀lú àtọ̀hún yìí. kò tẹ̀ sáyè. tẹ́ ẹ sọ gbogbo mùsùlùmí lẹ́nu bóníkálùkù ni ó ṣe ṣírò ń tẹ́lá jù. tí o bá ṣe pé ní nǹkan tó ń lò tí o bá ṣe pé ní nǹkan tó ń lò ìwọ tó jẹ́ ìmáàmù tẹ̀lé fún tí o bá ṣe pé ní nǹkan tó ń lò fún àwọn àbúlé láti lè sìn tí o bá ṣe pé ní nǹkan tó ń lò fún kí ló ti wá sí ipò tó yẹ pé ọrùn tí nípa làbárí la ìlápá rẹ kú sí wá dó pa sí jẹ. because ilé iṣẹ́ kí ló máa ń kọ́ nínú gbogbo àwọn èèyàn ṣe Islam dáadáa gbogbo àtọ́wọ́ nìyí àwọn èèyàn ń kúrò ní Islam àwọn èèyàn ń kúrò ní Islam àwọn èèyàn ń kúrò ní Islam wọn ò rẹ̀ rí yẹn òtún tó fẹ́ gun mọ́tò wọ́n fẹ́ gbé ilé
ọ̀fẹ́ ìgbélé aláyọ̀ ọ̀fẹ́ ìgbélé tó dẹ̀ǹdẹ̀ èyí nǹkan tó ń gbé sí ọgbẹ́ ìgbé káàkiri. abẹ́ lo helix. ọ̀fẹ́ lo helix tó ń tí o bá ṣe bẹ́ẹ̀ tó ọ̀pẹ́ tẹ́lẹ̀ òun lè ń ṣe ìgbà ìwà oṣù ní ìtẹ̀wé ń kọ́ wa lè ń ṣe láti ọ̀dà tẹ́ ṣe wọ́n sọ̀rọ̀ pé ṣé tí wọ́n bọ́ bí nígbà lójoojúmọ́ ṣé máa ń ka inú lára láàmú rẹ̀ bí nígbà tí wọ́n ń ka ṣé máa ń ka lójoojúmọ́ ṣé máa ń ka ṣé kí rẹ̀ fún ara ẹ̀ ṣé kí nìkan ọ̀yọ́ tó kí lẹ́yìn rẹ̀ tí wọ́n pé ṣé máa ń ṣáájú lọ́jọ́ tó kọ́ ọjọ́ bí wọ́n máa tó ẹgbẹ́ àti dédé ẹgbẹ́ àti dáadáa ayé ìdúkọ̀ rẹ̀ nígbà kó tó ṣe tí wọ́n lè ṣe nígbà láwọn tó pèrè láì tí wọ́n lè bí wọn táwọn ẹ̀rọ sọ pé kò ṣe bí àwọn. tí wọ́n lè mú ọkọ̀ tó ń wá lórí wọn tàmá jàálẹ̀ ìlú tàmá jàálẹ̀ wọn tàmá jàálẹ̀ ìjọ tá àpẹẹrẹ ní màtá bọ̀ tàmá jàálẹ̀ tí wọ́n tàmá ń lò. ẹjọ́ tó agbóso wọ́n kú agbóore ẹgbẹ́ tó agbóso wọ́n máa kú agbóore ìlú. wọ́n máa tún ní Allahu akbar Allahu akbar. ẹjọ́ tó agbóso wọ́n máa kú agbóore ìlú kú agbóso gbúkà ìgbìlẹ̀ ìlú kú. a sì máa ṣiṣẹ́ lọ́ndẹ̀ Allah. a máa ṣiṣẹ́ lọ́ndẹ̀ kí làwọn wọn ń gbá torí torí ẹgbẹ́ ẹ̀ wá kílà rẹ̀ òórí rẹ̀ kílẹ̀ jẹ́ fi inú kílì ilẹ̀ òtún ní ìgbà tó ń fẹ́ jẹ ó ló ń jẹ́ pé gọ́ọ̀bẹ̀ òtún náà mọ́tò ìgbẹ́bí sọ ní sí èyí ló pé tó wà gbọ́ kí ní èdè oúnjẹ kan kí ló tẹ́lẹ̀ máa stay put. Allahu akbar. yes na tó wà gbọ́ sí kí ní èdè oúnjẹ kan ọ̀rọ̀ make sense tó wà gbọ́ kí ní èdè oúnjẹ kan kí ló tẹ́lẹ̀ stay put wọ́n pé ẹ̀nà ọ̀tá gbé pa. ọ̀rọ̀ ńlá ni. ẹ̀jẹ̀ mímu rẹ̀ já ẹ̀jẹ̀ ọ̀nà mímu rẹ̀ já lóṣù méjì ẹ̀fọ́ olówó tẹ̀ ń sọ yìí náà ó lè kọ́ mọ́tò sí lọ́tọ̀ fún owó ní ìwádìí òun kọ́ ibi ṣé so òun sọ fún mi pé ìlú Ògbómọ̀ṣọ́ ẹkú ìlú Ògbómọ̀ṣọ́ méjì káwọn ó jẹ sáìdì ọba fún àpọ̀jọ́ sáìdì náà bù. mọ́sáàsù nira ni wọ́n máa jẹ́ nù. olùwé sọ pé ó lọ́ọ̀kì gan ó wà jẹ́rìí lọ́ọ̀kì pé bàbá mi ò tí ì gbé agbára tó ní tí ọ̀pá yàrá ní agbára tó ní fún ara ìlú máa fi rí ẹ̀. ẹ ṣeun gan Ọlọ́run ṣe dáadáa fún wa. Ọlọ́run ṣe dáadáa fún wa wàláì òdodo kò pé méjì o òdodo ló máa jẹ o. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. mi ò gbọ́ brọ́dà yẹn ẹnìkan pè ń zìbọn mi ò gbọ́ wọn. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ wá sá. náà. ẹ bá a sọ sókè díẹ̀ kò tẹ́ ṣe dandan orúkọ ẹ kàn bá a sọ sókè díẹ̀ ṣe understand wọ́n òkè ẹ bá fẹ́ privatize wọ́n òkè. Alhamdulillah. Ṣé mo wà nínú àwọn olólùfẹ́ tó ń tẹ̀lé program yìí dáadáa? I've been online since when you started. Ṣé ní jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ púpọ̀? Ẹ má jẹ́ ó pọ̀. Ìdí mi ṣe nífẹ̀ẹ́ púpọ̀ ni pé ṣé ní Ọlọ́run kó dákun kó ṣe amọ̀nà wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màá tó pè láti Canada yẹn ṣe sọ. Nǹkan ṣe ìsìláàmù púpọ̀. Nǹkan ṣe ìsìláàmù gbogbo àwọn tá a rò pé bóyá bí wọ́n tó ìsìláàmù ṣe wọ́n kàn ń da ìsìláàmù láàmú ni pàápàá jùlọ àwọn tó bá tiẹ̀ wá láwọn pera wọn lẹ́lẹ́gbẹ́ tí wọ́n jẹ́ olówó wọ́n mọ̀ọ́mọ̀ fi lálà sí ìsìláàmù ni. ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí ìyá oníkísẹ́ẹ̀tì sọ mo fẹ́ buttress ọ̀rọ̀ tí ìyá yẹn sọ tá a bá lọ lè wọnú hadith Ànábì sallallahu alayhi wa sallam. Ọkùnrin kan ló gba àdìsí wa wọ́n pè ní Abu Galib. So àpèjẹ rẹ̀ alajẹ rẹ̀ ń jẹ́ Jazuri. Ó lànàbì sọ pé salasatun àwọn mẹ́ta kan bẹ. La tujawizu salatuhum adhanahum. Gbogbo irun tí a bá wù kí wọ́n lè máa kí. Irun wọn ò lè gbé kódà kò lè dé tí wọn bẹ̀rẹ̀ pé ó ti wá dé sánmọ̀ níwájú Ọlọ́run. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. Ànábì sì ní láyé tí kò ánìlẹ̀ àwa iná huwa illa wahyun yuha. Ànábì ò kàn ní ìyanu kó máa sọ̀rọ̀ lásán tí ẹ bá ṣàṣẹ Ọlọ́run. Ó wá ní àwọn mẹ́ta kan bẹ kò sí ìrònú tí wọ́n lè wò ó lè kí ìrun ò ní kó lójú bí wọ́n ti kí. Ó wá lálákọ̀ọ́kọ́ alẹ́ abudul abiku ẹrú tó sámúlówó rẹ̀ lọ́wọ́. Ó ní àtàyẹ̀rì jí à. Ó dìgbà tó bá padà sọ́dọ̀ ọ̀gá rẹ̀ tó sámú lọ́wọ́ kó tó kírun kọ́lọ́hún ó tó gbà. Allahu akbar. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ó ní wàá múra tún àtòbìnrin
pátátí wàzọ́jù á àlẹ́hà sàfùtùn. olóbìnrin tó wà lábẹ́ ọkọ ń bínú sí i ó dàbọ̀ bá lọ lè sàṣàlápò mọ́kà ọlọ́run ò ní gbà ó máa lọ mọ́kà lójoojúmọ́ ọlọ́run ò ní gbà ká tó wáyé pé yóò wá kí òun kọ́ lọ́run tó gbà ó dìgbà tọkọ rẹ̀ bá yọ́nú sí i. ọ̀rọ̀ anábì ni wàláhì. ọ̀rọ̀ ànábì lọ̀rọ̀ yìí o máa sọ bí tádìsì yìí wà tó ráwọn nǹkan òkè wù àmọ́ wọ́n kébo lẹ ti rí i. ẹ bá wà ní bẹ́ẹ̀ ti rí àwọn tó yá kà á kò ní dáa kà àmọ́ tí ẹ gbélé wọn lórí tó ráwọn nǹkan wọ́n pe kíní kan ní dogmatism àwọn kan lónìí. ẹni. dogmatism yẹn ló bá yẹ jẹ́ jù wọ́n ti dogmatize ọ̀pọ̀ torí wọn kàn máa ń install fáírọ́ọ̀sì yẹn sórí brain wọn ni ẹlẹ́ẹ̀kejì ni torí pé wọ́n máa sọ pé kí ni káwọn fẹ́ mú jáde ní àdìsí yìí anábìwá lẹ́lẹ́ẹ̀kẹta nínú ẹni tí ó kírun tọ́lọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ó wá ní ìwà ìmáàmù ẹni ó jẹ ìmáàmù ìwà ìmáàmù káwọ́mìn ẹni ó jẹ ìmáàmù fáwọn èèyàn wà ń làwú kárí wọn náà táwọn èèyàn ò sì fara mọ́ ẹ̀dá kò tó lágbájá tí màmú yìí ń bá ká nìsín ẹjọ́ kò pé la gbajúgba ní òsè anábì ló sọ bẹ́ẹ̀ ó nínú àwọn tó wọn ò ní gbà wọn àkọ́kọ́ àdìsí ẹ rí bọ́ mi ò tí ì rí ká ẹ bá sẹ́yìn. ẹjẹ́ sọ bí ó wà fún yín ẹjẹ́ sọ ẹlẹ́lẹ́ wọnú àkọ́kọ́ àdìsí tó lálàáfíà ni nínú Jamiu Tirmidhi 360 ní àdìsí nọ́mbà yẹn Jamiu Tirmidhi nínú ilẹ̀ ti rí àdìsí tí ń sọ yìí 360 anábì nínú àwọn tí ó kírun bọ́lọ̀ wọn ò ní gbà lọ́wọ́ wọn wà ìmáàmù káwọn ní ẹni ṣáájú báwọn èèyàn wà wọn làwọn káàrí wúnà táwọn èèyàn fara mọ́ tó jẹ́ pé kíláàsì wọn gbà ẹgbẹ́ àkótí làwọn olówó òfò jẹ́ kẹ́ ń dá sàlámù láàmú lè ṣe jẹ́ láwọn wọn sàlámù lọ́wọ́. sàlásàtún láti jẹ òbí sọ̀rọ̀ àtúwò. ó ní sàlásàtún àwọn mẹ́ta kan bẹ látòjá wíṣọ sọ̀rọ̀ àtòwò àtàwọn òbí ní kọjá etí wọn. ó lálákọ̀ọ́kọ́ àlẹ́ abdul abiku ẹrú tó sámúlówó rẹ̀ lọ́wọ́ àtàlẹ́ ìdí àgbà tó bá padà sọ́dọ̀ ọ̀gá rẹ̀. ẹlẹ́ẹ̀kejì wàmúra àtùn àtòbìnrin ìsọdọ́gba tó bá tá tí wà sójú wa àníyá sáájú tó ń bọ̀ kọ́ gbélé àmọ́ náà kò dùn sí i. wà ìmáàmù káwọ́mí àti ẹni ó ṣáájú fáwọn èèyàn ẹni ó jẹ mọ́nà àwọn èèyàn wà òun làwọn kárí òun náà táwọn èèyàn fara mọ́ ẹ. tó tó ọlọ́run àgbọ́yé. ẹ dákun kí làwọn yẹn ìyẹn kíṣẹ́ ti ìyá yẹn ti sọ̀rọ̀ àti mọ́ràn tó sọ̀rọ̀ láti Canada yẹn máa yẹn ti sọ àwọn méjèèjì yẹn in fact mo gbádùn ọ̀rọ̀ wọn gan. tẹ́ẹ̀dì rí arabica ń lọ rèé o ẹ wo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ máa tó sọ̀rọ̀ láti Canada yẹn ẹ wo ìdọ̀tí tó ń bá ìsìláàmù lónìí. tó ọlọ́run àkópọ̀ o. ẹ wo gbogbo wọn ti bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú mùdírù Markaz ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mùdírù Markaz sọ láti bí ọdún mẹ́wàá lónìí ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbogbo wọn náà bára wá ń jẹ́ lẹ́gbẹ̀gbẹ́ o. of course náà dẹ̀ lè sọ jáde. wọ́n sì lè sọ jáde. nísìn ẹ̀rì wàhálà tá a tó kò sí nísìn ẹ má jẹun jẹ Christmas ẹ má tún happy new year wàhálà tí wọ́n tó gbé dání nísìn nù. àwọn gẹ́gẹ́ ni ẹ jẹ́ kí gbogbo pírọ́blẹ́mù tí Nàìjíríà kó sí yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ pípadà one tag Islam ló kọ tí èsì tiwa they are the one that created all this problem. nínú àwọn ètò ìjọ Islam lálàáfíà náà gbogbo àwọn bàbá ìjọ ń bára wọn ṣe mú gbogbo àwọn àti muslim àwọn ìdílé kan bẹ ẹ̀gbọ́n lè gbẹ́ muslim kábúrò gbẹ́ christian kí àbúrò yẹn yọ jáláwo ẹjọ́ máa ṣe irọ́ ni àwọn sáta àgbẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti ń pa àwọn tá a jẹ́ mùsùlùmí gangan tí wọ́n ti ń pè wá ní kèfèrí tí wọ́n ti ń pè wá ní bídíà tí wọ́n ti ń pè wá lẹ́lẹ́bọ ẹ̀rí wẹ̀rẹ̀ kan tí ń post ń bẹ̀ yẹn ti mọ̀ para àwọn àkọ́bí gómìnir ṣé àwọn ẹgbẹ́ ti lọ ní ìtọ́jú náà gbọ́ problem fáírọ́ọ̀sì ni wọ́n kàn ń pera wọn ní ẹlẹ́gbẹ́ tí ń pera wọn yẹn ní bí I'm nothing absolutely nothing. salamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh jazakumullah ẹ ṣeun gan ọlọ́run ní dáa láàmú ọlọ́run ní fiwálẹ̀ ẹ ṣeun gan mo really appreciate kọ́lá yẹn lórí ọ̀rọ̀ àdíìsì tó mú wá yẹn àdíìsì tí ó dáa kí oníkálukú wa mọ̀ yẹn wallahi àdíìsì tó dáa ká mọ̀ ni wallahi kí àwọn náà wọ́n fẹ́ pọ̀ padà ni wọ́n bẹ mú Jami'at Tirmidhi nàìjíríà lè kà lábá aka English yẹ. Assalamu alaikum. Assalamu alaikum stars. ẹ sọ gaza ẹ wọ́n sà. àìní náà ni mo pèsè mo sọ̀rọ̀ tọ́lẹ̀ kan ni mo ní mi fẹ́ dárúkọ mi àbí ẹ̀yin kọ́ ló bá mi bẹ̀rẹ̀ ní. ẹ ṣeun gan ilé àbíṣẹ́tì ìzákùnlá náà ọlọ́run ọba tí yóò fáró sí tí ó lè fẹ́ràn. náà mo
ọ̀bẹ kalára àdẹ̀kọ́ sí akú ìfaradà ìlú ìpínlẹ̀ báyìí. Assalamu alaikum. Wàlẹ́ tí wọ́n fi ẹ̀kẹ́lẹ́ sá. Mo rí dp wọn náà gbà iná kan yìí ó fẹ́ dàrú mi lójúmọ́. Akúfaradà lóyún ni kọ́lọ́ ṣàlùwà ló gbogbo yà ni. Ṣẹ́rí kéèsì Imam Olúmọ̀ṣọ́ yìí kéèsì tó simple gan ni. Àbí? Kéèsì tó simple gan tí kò bá ìgbọ̀wọ́ àbòjúmọ́. Ṣẹ́rí mo follow kéèsì yìí láti bí 4 years ago but mo kàn decide láti dákẹ́ based on pé ọmọkan ní pé ọmọ ìlú ni ọmọ ìlú kọ́ ẹmọ bó ṣe máa ń change narrative ní orí mídíà yẹn. Ìṣẹ́rí ìyá alákọ̀ọ́kọ́ tó jẹ family yẹn ni pé family yẹn ò lówó lọ́wọ́. Ìyá alákọ̀ọ́kọ́ tó jẹ wọ́n nìyẹn family yẹn ò lówó lọ́wọ́ so wọ́n fi ọwọ́ lá fún àwọn lójú. Ẹgbẹ́ ọlọ́run ni wọ́n. Wàláì ṣe bá rí àwọn tí wọ́n ń jáde tí wọ́n sọ̀rọ̀ ẹ ti máa mọ̀ pé family yìí pọ̀ lówó lọ́wọ́ àti pé igun tí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ sí igun yẹn mi ò bóyá igun yẹn standard ẹbí yẹn ọmọ lówó lọ́wọ́ but ọmọ aláwọn tó lówó lọ́wọ́ nínú igun wọn gbogbo ẹbí jòlè lówó lọ́wọ́ èmi náà family mi igun bíi méje sí mẹ́jọ láàrin that is why tí ọ̀rọ̀ ẹbí yẹn tí ó ṣe ń kà mí lára because wọ́n fi ọwọ́ ọlá wọ́n fi gbá wọn lójú ni. based on nǹkan tí èèyàn kan tó wá láti Canada yẹn tí wọ́n sọ so ṣẹ́ni ní family wa ìṣẹ̀lẹ̀ in fact kò náà gan ìṣẹ̀lẹ̀ ni ó bí most òfin tí ó wà nínú ẹ̀ títí ṣẹlẹ̀ kan máa ṣẹlẹ̀ ọlọ́wà ní pé kóòlù ó máa ní kí àdàbí sọ fún wọn. Irú nǹkan yìí ó ti ṣẹlẹ̀ ní ìlú tèmi náà ní Ẹ̀pẹ́ ọmọ Èkó lè ní so ó ti ṣẹlẹ̀ nínú mi so nǹkan tí ó bí òfin nínú ìlú tiwa nìyẹn wípé tó bá ti jẹ́ ọmọ onílùú kó tó wá gba certificate ní ìmọ̀ táwọn mi ò but ní family tiwa certificate of origin mi mẹ́ta ni bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwa táwa nínú ẹbí àtẹ̀gbọ́n mi àtàbúrò mi má ṣe ní ìyẹn process ni you can't just go to the local government pé o fẹ́ lọ gba certificate of origin because wọn mọ̀ ẹ̀rí anybody can come. Of course ó rọrùn náà ó rọrùn láti ṣe náà. ó rọrùn anybody can come so process wa ní nílùú tiwa ni pé wà á kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ọba ìlú náà. approve ara ẹ̀ ń bẹ̀ bọ́mọ̀ bí wọ́n. tó bá wá dé ọ̀dọ̀ ọba ìlú èèyàn kankan ò kọ́ lè ṣàdédé wá ṣẹ́rí ilé ayé lára yẹn wọ́n useless wọn àtọ́ba ìlú yẹn ó dẹ̀ ń dùn mí gan. mùsùlùmí àròjọ ní ọ̀dọ̀ lọ́wọ́ wọ́n useless ọba wọ́n useless ọba wọ́n gbé àwọn mọ́gájìlú wọ́n tẹ̀ mọ̀ pé wọ́n ní value bóyá tó gbé ó wá jẹ́ odò mọ́ṣọ́ ni o kò yé mi. mo fẹ́ lọ fún Air Force screening and documentation ní Kaduna ní last year nǹkan tí ó yẹ kíkẹ́ mi náà ní idea nǹkan tí ẹni tó wá láti Canada yẹn tí wọ́n sọ nìyẹn. àwọn ní pé kíkẹ́ lọ́gbà certificate of origin èmi dẹ̀ ń gbé ní Agége wọ́n gbé ṣé kí lọ́gbà ní local government Agége ni ọ̀gá mi kan tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ lọ́sọ̀ fún mi à ọ̀dọ̀ àwọn sójúgà ni mo lọ o tí mo lọ try pé tó fi lè ká mi because ọmọ àmọ̀ pé mo fọ́jẹ ni wọ́n ní tí wọ́n lọ try ẹ̀ pé ọmọ àgbò àtọ̀hún ni wọ́n ti máa lù mí bọ̀ o àbí tọ́mátì wà gbà mí gan wọ́n máa padà lo against mi ìgbà tí wọ́n fẹ́ jẹ post because ọmọ àmọ̀ bọ̀ kọ́kọ́ fi tèmi wọnú kínní mi wọ́n á ní òkè wọ́n á ní láti gbéra lọ́sẹ̀pẹ̀. Daddy mi fi kó sí for the past 23 years ni. So olórí ilé wa ni mo lọ bá ní Ẹ̀pẹ́ pé ok daddy mo pọ̀ ẹ̀lúsà mo mọ̀ ní wọ́n ní kí mo fẹ́ gba certificate of origin wọ́n ní ok pé àti máa bọ̀ pé process yẹn ó lọ́ọ̀gì gan mo ní ok sir mo dẹ̀ dìbẹ́ ní ìjọ kejì wọ́n wá ní pé kábíbí ṣe lè sí ní palace ní táìmù yìí pé ó máa dọ̀la ìjọ yẹn ni wọ́n kọ títí tẹ́bí fún mi anífowóṣe Wàsíù òun orúkọ tí wọn èmi anífowóṣe lọ́la wọn wá pẹ́ síbẹ̀ ọmọ anífowóṣe Abdul Yekini ìyẹn orúkọ dáàdì mi wọ́n
wọ́n á ní pé obìnrin ọdún báyìí ọdún báyìí wọ́n kọ́ síbi láti family house ti wá ní ìsàlẹ̀ àgbòrò ni wọ́n ti kọ lẹ́tà lọ́lọ́ sí àwọn náà wá mú tẹ̀lé mi lọ́sọ̀dọ̀ ọba ọmọ mi rí ọmọ mi lè ní apọ́ngà jíjí ilé wa ní ọba mọ̀ gẹ́gẹ́ bí olórí ẹbí òun ló mọ ọmọlé so òun ni mo ṣe wo sẹ́rí mo ń sọkọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni because ọ̀rọ̀ yìí wọ́n ń ká mi lára gan mọ́gàjì ní ni pé èèyàn kì í ṣe ọmọlé àwọn mùsùlùmí adẹ̀ntẹ́tẹ̀lẹ́ nìyẹn ọgbẹ̀rún tán o. ṣé afẹ́mọ̀ ju àwọn aráàlú wọn lọ ni. ó sún mi o. mo wá bàbá yẹn ọwọ́ tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ ọba wa bàbá yẹn sì ọ ti kú ní last year kó ló bá fọ̀rọ̀ kí bàbá ṣe fi wá kílò kan wọn ti kú last year so bá ṣe débẹ̀ wọ́n dọ̀dọ̀ bàbá yẹn dọ̀bà lẹ́tọ̀ ni mo pè é kàwákàbí èmi náà tẹ̀lé wọn àdọ̀bálẹ̀ so èmi àtọ ọmọkùnkan náà wá ní àtìlọrin náà tó náà fífi wá gba certificate of origin àjọ pàpàdé mẹ́rin bàbá yẹn wá ní pé ìparọ́ pé ọmọlé ni wọ́n tó fi lè wá lára láti dìbì ọ̀nà tó jẹ́ máa ní àti wá gba certificate of origin wọ́n dẹ̀ kó fún wa lẹ́tà ti lé àti tí ọba kó fún wa tó stamp òun ni mo mú lọ sí local government àwọn méjì adébẹ̀ àbájá pẹ̀sẹ̀ wa àti travel out kó tó wá di pé wọ́n wá secretary wọn ló wá bàbá ló wá gbà tó ti rí lẹ́tà ọba ọba pé ọba ò lè fún wọn ní ọba ò lè fún ní certificate of origin tó bá kí ṣe ọmọ ìlú. bẹ́ẹ̀ni that's true. because ọba ìlú ti máa ṣe process yẹn ọkọ̀ wípé ó ti rọrùn fáwọn nìyẹn ọdẹ mú lẹ́tà létí local government ọdẹ kọ ọdẹ fún wa àdèlọ so tí máa lọ sí ilé wa fún 50 years bí mo ṣe wà ẹ́ tí máa délé tí mo bá present data yẹn mo dé ni mo kábọ̀ ni. of course. so ẹ̀yin so tẹ́tù mi ìmọ̀mù yìí mo gbọ́ níbi alájà Salawudeen Kudirat Ayélára tẹ́pẹ́lẹ́ ní bí àwọn àná. alájà yẹn sọ pé wọ́n wá bá àwọn ní ṣọ́ọ̀bù wọ́n sọ fún àwọn pé ẹgbẹ́ àwọn tí ń ṣètò bọ́n ṣe máa ṣe títí kìíní kúrò ní pé ilé ẹ̀ ṣètò so definitely ẹ̀yin gangan ti mọ̀ pé ibi tí ọ̀rọ̀ yìí máa já sí rè owó náà ṣe tètè push narrative yẹn òun làwọn èèyàn máa ń gbé kiri báyìí sí pé imamship is not by house ok fine kò kí ń ṣe gbé by house kí ni ìwọ fi wá látò dídí Ògbómọ̀ṣọ́ pé òun fẹ́ wá jẹ ní àbórúkọlé ìwọ tó àbòsíkẹ́ o mùsùlùmí ní àbòsí lọ́wọ́ gan o a ní àbòsí ní ọwọ́ gan ṣe gbígbé wa bí nǹkan tí ó lè dà Thomas set exam fún mi ní pé who is the chief imam of Ògbómọ̀ṣọ́ maya mudi wrong person ṣẹ́rí àtàrí orúkọ afa Abibulai òun ni ojúmọ́ nǹkan kí n fẹ́ o nǹkan kí n fẹ́ o táwọn afọ bá pé wọn ẹ̀rí wọn tí mọ̀kan tí àwọn wọ̀ because àwọn ọ̀dọ́ a sì máa ń wò lọ́wọ́ a sì ń wò wọ́n lọ́wọ́ ni tí àwọn àfáà wa tó máa wá gbé wọn wá ní Èkó yìí sì máa fi lè rí wọn any program sì máa wà ìmáàmù Afirugboyè òun ni màmá pè wọn ìmáàmù Afirugboyè tó máa yọ wọn ìmáàmù Afirugboyè wà láti ìjọ tí máa ti rí wọn tí máa kọ́mẹ́ntì sí orí post wọn gan ìmáàmù Afirugboyè òun ni màmá kọ́ síbẹ̀ so ẹ máa mọ̀ kọ́ tí ẹ ṣe wípé ẹ dalẹ̀ bí ẹ̀tọ́ ẹbí ẹni tí ó bá lẹ́bí nìkan ni ọ̀rọ̀ yìí yóò ní dùn ẹni tí ó bá lẹ́bí tó ti fẹ́ bíbí tó ti fi ẹbí ẹ sílẹ̀ pé òòbá ẹbí tó mọ́ òun nìkan ni ọ̀rọ̀ yìí yóò ní dùn ẹ wá fi rúgbò àwọn olówó ẹ̀yin náà wọ Alhaji Monsuru Ejire yẹn ẹ̀yin tẹ̀ kí n ṣe gbóyàn mo gbọ́ nígbà tí wọ́n sọ níbi programu tó tọ́ ṣe ní Ọ̀yọ́ inauguration yẹn tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá yẹn ẹ̀mọ̀dé tí wọ́n fi dúdú lẹ́yìn wọn ni wípé wọ́n ní certificate. of course bọ́lá certificate ní ìlú ọmọ wa. pé wọ́n ní pé ìgbà tí imam Manaku àwọn ọmọ máa ń bẹ náà pé the next imam tí ó jẹ èèyàn kan tó máa ní masters ni àwọn ọlọ́run á gbàdúrà àwọn máa rẹ̀ mi tó ní masters
gbogbo làwọn ṣe dó tí mo ní ẹ máa gbẹlagbà ṣiṣẹ́ tó bá yín sọ nìyẹn. ọ̀rọ̀ àbòsí ni gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kó dáa. ọ̀rọ̀ àbúrò mi àgbàlagbà ní so ọ̀tọ̀ la yí owó ọ̀tọ̀ la yí owó wọ́n ná owó yẹn ọ̀rọ̀ bọ̀rọ̀ jẹ́. tó nímọ̀ ju ẹni yẹn lọ tó ní phd tó ní certificate tó ní doctor ọ̀sìn ẹni yẹn useless. mo ní ṣé doctor náà fi dáná jẹ náà. mo ò tẹ̀lé phd lọ́wọ́ ní káfí jẹ náà. mo ní wọ́n ti wọ́n àìmọ́ professor tí wọ́n kó ọ̀rọ̀ ti gbó. kí ni àǹfààní phd tí ò ní rímà àti mọ́bọ́ ṣe ń sọ̀rọ̀ lórí mímbà. useless phd ni ẹ̀ náà tí ò lè sọ́tọ̀ ọ̀rọ̀ tó ṣàbòsí ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí yàn láì lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀. tó máa ní pé by certificate ni kò tiẹ̀ ní kọ́wọ̀n rárá wọn ò ní rántí wọn rárá ní àwọn ẹni dọ́kítọ̀ ń lò gbọ́mọ̀ sọ. wọn ní rántí wọn but wọ́n fi ọ̀nà àgbẹ̀wò tó wà lórí ti ní. gba oyè yẹn kọ́ gbàgbé ẹ̀ ìdílé lẹ́ni gba oyè ìdílé orúkọ ìdílé lẹ́ni bá lọ. ṣé wàá kọ́ sí ẹni tó gbà àbí òkọ́ sí ìyẹn lọ́rọ̀. ibi tí ọ̀rọ̀ wà nìyẹn o fìrọ̀ yorùbá ẹ̀ wá ń tẹ́jú nàdàlùkù ọlọ́wà bí wọn. jazakumullah assalamu alaikum. ó tọrọ níbẹ̀ nìyẹn ṣé ìdílé fi wá gbà ní àbí certification ṣé ìdílé fi wá gba oyè yẹn láti wá àbí certification you should ask yourself why you so calling why you so embarrassed. ẹ̀kú ètò ọ̀tàrà o. náà. ẹ̀kú ètò. ẹ̀sà. àbámi tó lérè o. àmì ọlọ́run. mo gbé tí wàá rí fúlàní wọn pẹ́ díẹ̀ wàláì. okay yeah. láti 8 fún àtẹ́kù ètò ṣe rí àwọn èèyàn ti sọ̀rọ̀ látàárọ̀ lóríṣiríṣi gbọ́dọ̀ ti contribute gbogbo wọn sọ̀rọ̀ dáadáa àdẹ̀mí rí irú tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n láti rí láì ẹ̀kọ́ ní fún gbogbo wa ìlú kọ̀ọ̀kan wá ń kẹ́kọ̀ọ́ lára Ògbómọ̀ṣọ́ wa ìlú kọ̀ọ̀kan kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ńlá ni wàláì ẹ̀kọ́ ńlá gidi gan bí àpáàkẹ́sọ lẹ́ẹ̀kan ṣé ìyá àti ẹ̀rọ àrígbé ojú ọ̀rọ̀ ilé ìwà rẹ̀ dìbí báyìí kọ́lá bí òun fi ẹ̀rọ àti ẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ tẹ̀lẹ̀ láti ní ẹbí o ọyẹ kí bí o bá ṣe ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kan ibi ọ̀rọ̀ ilé tọ́nà ilé dé yìí ọyẹ kí mẹ́rùn kí ló mọ́gbó ti já àmọ́ tó bí mẹ́rùn kó ti lè pé báyìí tó ẹ kó ti kúrò lọ́rọ̀ à ń bò ìgbésọ̀ rẹ̀ bí mi gbogbo àwọn àtàmọ́tàmọ́ ó ti kúrò ní gbogbo eyín ó ti mọ̀ dàrú náà wọ́n sì wà gbogbo ọ̀rọ̀ ṣe ra ẹbí ògbóni ẹni tí ó bá ṣe mọ̀ dàrú ẹni tí ó bá ṣe mọ̀ dàrú yóò ti ní irinṣẹ́ rẹ̀ lọ́wọ́ gbogbo irinṣẹ́ náà wọ́n ti wá wálẹ̀ lójú ọ̀rọ̀ orí bó ṣe rí lọ́dà pé bí wá ń lé sí ojoojúmọ́ ìbá gbọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́kàn kàdára pé gbogbo àwọn tí ń jẹrẹ náà yà nínú ìyọ lórí yìí èyí tó pọ̀ nínú wọn àtẹ̀yìn tó mọ̀ sí tẹ́lẹ̀ àtẹ̀yìn tí ò mọ̀ sí ọ̀rọ̀ àbíbi kan sọ yìí pé ọlọ́run kára wá pé nínú tẹ́ ẹ ti ṣe láti ṣe sẹ́yìn ẹ jẹ́ inú ẹ̀ níbi tí ń ṣẹlẹ̀ tó yẹn káwò àtàwọn olówó ìlú kan tẹ́lẹ̀ náà tí ò yé wọn tó gbogbo kankan wọ́n bu arájọ́ yẹn ṣùgbọ́n ẹni sọ pé ẹ̀kọ́ ó pọ̀ gan kọ́ àwọn ayélujára nǹkan tá à ń sọ èyí tí wọ́n sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni ọmọ ní bíbí ní Ògbómọ̀ṣọ́ nígbà wọ́n jẹ́ wọ́n mú wà mẹ́ta ó ṣojú rẹ̀ bí làkà òye mi ṣe mọ́ ń gbà mo ní ọ̀rọ̀ kan tí wọ́n sọ ń gbà mo lè rántí dáadáa táṣà ìpínlẹ̀ padà wá lé báyìí torí pé akẹ́kọ̀ọ́ ní ìyẹn nínú ìjọ̀rìtì nígbà nígbà wọn ṣe skemi tí wọn sọ ti skemi ìlú wọn sọ o skemi tí wọn ṣe tó jẹ́ ti ìlú kejì ní ilé tí wọ́n ṣe bọ̀dà tó náà ṣe o ti mú ìlú gan tẹ́lẹ̀ àwọn tí wọ́n ń pariwo tẹ́lẹ̀ wọn gbọ́dọ̀ làwọn èèyàn tẹ́lẹ̀ àwọn ń tẹ̀lé wọn èyí náà wọ́n ń pariwo ju skemi tí wọn ìlú nígbà wọn ṣe kíní ìgbà ṣe kíní náà mo ń sọ báwọn èèyàn ń gbà yẹn wípé ọ̀rọ̀ ń dàbí ìpìlẹ̀ bó ṣe jẹ́ mi gẹ́gbà nìyí wò pé ọ̀rọ̀ fẹ́ dàbí ká pé Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ wa ń gbà ń dàbí ká sọ pé ẹni tó wà ní ìrìn àjò a fẹ́ pìbá rẹ̀ jẹ́ ẹni tàjọ́ wọn yíra gbogbo àlọ́.
èyí ló fi tẹ̀sí ìgbà wọn. tẹ́lẹ̀ tí mo pé bí ọmọlé kọ́. ọmọ ní kò fẹ́ kí àwọn tó ń wà tó gbọmọ tó ń jatọ ọmọ ilé wọn ò jí wọ́n bí wọ́n lè tí wọ́n ti sọ̀rọ̀ ọmọ ilé wọn ò jí wọ́n bí wọ́n jáde èyí ó gbọ́ ọ̀tọ̀ tó lè wọ́n èmi wá sọ pé ẹni tó bá wọn dùn ún gbà èyí ló máa bí blind tí wọ́n tọ́ ayélujára kan náà nìsín náà jẹ́ ẹni tó kọ̀mpìtì nígbà yẹn tó sún ìjàdá tó súnmọ́ tọ́jú àgbà yẹn tó súnmọ́ ìlú ìtọ́já èmi rí nígbà tó rí pé àtàwọn muslim community náà àti inú ilé ìgbẹ́ngbà wọ́n ń sọ̀pọ̀tì ìmọ̀mù tó yá ń gbà sẹ̀ torí pé kò yé wọn sí gbà yẹn. àwọn náà tẹ̀sí mọ̀ bí ọmọlé kọ́ àwọn ilé kọ́. àwọn nǹkan kan sì ti ṣáájú náà àwọn táwọn ti ní táwọn gbé inú tó ń gbé nǹkan bọ̀ tẹ̀wọ̀n ó kàn sí gbogbo kí ní èyí ò dàrú fún ìgbà ṣùgbọ́n nígbà yẹn náà ìṣòro kan ọjọ́ ìṣòro kan lóògùnmọ̀sùn tí wọ́n ti bí sèkì wọ́n ṣe ní tọ́lá bíi pé kálukú tí ó jẹ ní ìyá rẹ̀ ní ìsìn ni pé wọn ò rí lè rí wípé ẹni tó ń dún ìgbà láti mọ̀ tó lè ṣùgbọ́n bá rí ní ìbẹ̀rẹ̀ tí ń bọ̀ tá a mọ tí ó ṣe ọ̀sán gbọ́dọ̀ mọ ìgbà bíbù yẹn ṣe ní ìgbà rẹ̀ tó kọ́ wọ́n mọ ìmọ̀mọ̀ bíbù dáadáa wọ́n fara kíra àtàwọn ọlẹ́sìn olórí ẹ̀sìn ìlú àtàwọn ọmọ náà lé gan àtàwọn onílé bẹ́ẹ̀ àtàwọn onílé wọ́n rí ẹni tí ń bọ̀ látòkè irun bí mìsáyà wọn gbà wọn ò rí ẹni tó jẹun tí ó mọra wọn tó bá wà tó lè wù ṣùgbọ́n tọ́lọ̀ bá padà lẹ́yìn ìgbà ìdẹ́rẹ́ kọ̀ọ̀kan padà wẹ̀yìn wàláì èyí ń ṣẹlẹ̀ sí mọ́ọ̀lù tó yá nìyẹn ìwà gẹ́gẹ́ náà ní òsí ìwà gẹ́gẹ́ ní òsí láti ilé ilé ìwé náà lọ́nà tí wàá ní gbogbo gẹ́sí pé láti ilé ilé ọlọ́pàá kàdá wá pé àwọn bàbá wa ti rí tó káàkiri tó àwọn ilẹ̀ tó dágbà ní ìsìn wọ́n níwòye gan àwọn nǹkan yìí ṣẹlẹ̀ gan tó jẹ́ yí pé kí Tinubu lọ́wọ́ tó wú jáde mo rántí pé bàbá kan bẹ́ẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ìmọ̀ọ́mù àwọn mọ́sálásí ọjà gbóhùn tán mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tán mọ́sálásí ní ẹlẹ́ẹ̀kejì bàbá òun gẹ́gẹ́ ní kẹ̀kẹ́ kọ́ fẹ́ tàwọn àti ìmọ̀ọ́mù pọ̀ ṣùgbọ́n òun àgbàlagbà ní bàbá yẹn àgbàlagbà wọ́n fẹ́ pé àgbàlagbà iṣẹ́ àgbà wọn àgbà kùdùkùdù ní pé bọ̀gbọ́n bàbá káwọn ní àwọn kẹ́kú lọ́pọ̀ lẹ́yìn káàkiri ṣùgbọ́n náà fún ọba yẹn nínú àkáyà àti ìtẹ̀pá náà lára ìgbéraga náà ní ọ̀rọ̀ ńgbà bàbá yẹn kọ́ bàbá yẹn lè pa náà ọ̀rọ̀ bàbá sì ń bá mọ́ọ̀mù sí gẹ́gẹ́ bí ipò àgbà wọn lù ú náà. lẹ́yìn ìgbà yẹn wá ní inú ilé tí wá jáde tí kálukú wá ń bẹ ibi wà sí rí ìwà ló kíláàsì rí. ẹ ṣe ọmọ bá a ṣe dáadáa fún yín. ìwà borí owó nǹkan ìwà tẹ̀wé ó borí gbogbo nǹkan yòókù. tíyẹn bá rìn bá kan gbà mí tí bá yẹ pé wọ́n máa ń wo ọbẹ̀ táwọn òun gẹ́gẹ́ bá dáa. wọ́n ní máa rìn tí ọlọ́run sì láti rẹ̀ wípé wọn ò rí níbi pé àwọn èsì kankan náà. èyí yàtọ̀ ṣùgbọ́n tí wọ́n á mọ̀ pé ó tọ́ ọmọ fàwọn létè ọ̀gbọ́n tó wá tó rí báyìí ló jẹ́ kí wọ́n wá rí bó ṣe rí. àwọn afọ ń gbé náà sọ̀rọ̀ yìí wọ́n tó sọ ń gbé àwọn èèyàn tí wọ́n lẹ́yìn rí pé ẹjọ́ àti ìdàrú gbogbo ìrìn ní kọ́kọ́ láti iṣẹ́ rẹ̀ lọ́wọ́ wàláì oṣù wàlá ẹṣin tó ní iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ojú iṣẹ́ rẹ̀ ló sì lọ́wọ́ yìí báwo ọ̀rọ̀ rẹ̀ ẹṣin ọgbọ́n asalaamualeykum asalaamualeykum hello. asalaamualeykum. alhamdulilayi ara. gbọ́n jẹ́dá ohun ìdí lọ́lẹ̀ apáta. báyìí nǹkan ṣé ń gbọ́n báyìí. ẹ̀rọ bẹ́tà báyìí. orúkọ tèmi ni Abdulfatah Aláyọ̀. mo gbádùn programu yìí púpọ̀. mo kàn fẹ́ sọ nǹkan méjì tí mo understand pẹ̀lú ìmáàmù tọ́lé ayé. wọ́n rántí dáadáa mo lọ ṣe program kan ní ṣáìdì ọ̀nà Oko Afọ́. àgbàdo kọ àfọ̀tán yóò yà wọnú.
program èmi ni mo. ẹ ṣe sùúrù díẹ̀ sà ó kọ́ afọ́n Badagry. ò lọ́nà Badagry. níbi lẹ́yìn àgbára náà. yes kéèyàn tó dé Badagry lèèyàn ló wá jà. alóde mú ló pa fọ́. àgbọ̀ ìlú mi nù. èmi ni mo wá lọ sí program wọ́n small school kan. lẹ́ni tó dára àwọn elétò mọ́sí yẹn tá a jọ ń ṣiṣẹ́ ló wá pè mí ló wá ṣàlàyé fún mi pé èmi làwọn fẹ́ kí wọ́n á ṣe MC ńbẹ̀. ibẹ̀ mo ti kọ́kọ́ èmi ò tẹ̀ wá mọ́ èmi ò mọ̀ mọ́ Tọ́lé Àyè tẹ́lẹ̀tẹ́lẹ̀. létà ńgbà tí iṣu rẹ̀ ráìsàn lẹ́ni tó pè mí lọ́bẹ̀ ẹ̀sẹ̀ wá sọ fún mi pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ń di iṣu àfa àjọsí torí ó dá wàhálà lẹ́bi program tí mò ń sọ yìí. ìyẹn Tọ́lé Àyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ni tó sọ̀rọ̀ láti sọ pé bọ́lọ̀ ń bá fẹ́ padà lẹ́yìn èèyàn ìwà ní gbà. wàláhi làzí wàláhi bi rabbil Kaaba ọmọlúwàbí tó tẹ́rì ìtaná kò sí lára àfa Tọ́lé Àyè. wàláhi làzí níjọ́ yẹn ó da programu rú ó ní sẹ́rí Allahu akbar gbogbo ẹni tẹ́ bá rí tí bá máa takùn yàn láyé ìdí ọlọ́run ti dóde òní dá o. ariwo ó fẹ́ jẹ oyè ní mọ́sálásí yẹn náà nítorí ẹ̀ dá wàhálà lẹ̀ wọ́n pé níjọ́ yẹn ó kàn dé báyìí ló sì gba máìkì ó dídí for good 27 minutes ló fi sọ̀rọ̀ táwọn tó wà ń kalẹ̀ kàṣàkàṣà àwọn àgbàlagbà afáà tí wọ́n wà ń kalẹ̀ ńjọ́ náà wàláhì obìnrin kan wá ń bẹ òun ló jẹ́ ẹ̀gbọ́n fún ẹni ó jẹ́ mọ́mù ládùúgbò tí mo sọ ibi mọ́sálásí tí mo ní wọ́n lọ́ọ̀tì ìjọ náà yìí obìnrin yẹn wá bá mi gbé fóun ní máìkì mọ́ àgbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí n bá gbé máìkì lóbìnrin yìí lọ́wọ́ program ó dà wọ́n mọ̀ wá rí mi pé mo wà fẹ́rí àánú mo ìsáda lò mo kàn wá sọ kẹ́límà kan pé lèkúlè màkàní makọ́ gbogbo àyè ló lọ́rọ̀ tí wọ́n máa gbọ́ bẹ́ẹ̀ làwọn àfáà tí wọ́n wá bí program yẹn fi padà wá calm ó wá sọ̀rọ̀ yẹn ṣe wá rí ó jẹ́ nìkan ẹ rí i pé ẹnu ànábì ní ìsá àsìbáhà ibùnà ádámà ó ní gbogbo ọjọ́ tọ́mọ ádámà bá ti sùn tó bá ti jí báyìí èèyàn bá ti sùn tó bá ti jí báyìí wọ́n ní ẹnu ó máa wá sọ gbogbo bọ́dì gbogbo oríkèéríkèé ara wọ́n máa wá sọ fún ẹnu wípé ní ìtẹ́kìláhà fìnà gbogbo sísẹ́mù ara wọ́n máa wá wọ́ọ̀nù ẹnu wọ́n máa wọ́ọ̀nù ahọ́n ẹ pé ìtẹ́kìláhà fìnà bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run oríkèé ara wọ́n máa wá sọ wípé ní ẹni stakọ́mùtà ìwúkọ́ ẹnu tó o bá dúró nọ́mà stakọ́mùnà àwọn náà balance àgbàdùn ó ní wàá máa ní ẹ̀ta wọ̀jẹ́ jíta tọ́ọ̀bá yìí ti lè dìrẹ́ẹ̀n ó ti kó bá wa o kò sí tó dàrin àgbẹ̀ alájà afá yìí ló sàrú ẹnu àgógó tí ìbá wa já sí pé ibi tẹ́ ti mọ̀ náà nù pé súnàdà ń bi eléyìí súnàdà ń bi eléyìí gbogbo wa sẹ́rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà ni ọlọ́run ó dákun ló sànú ìdílé ayélujára. èmi ò jọ rí ìmáàmù tó lẹ́ni tó ń náà fẹ́ pè ọ́ mi ò jọ rí mo lẹ́ni tó ń pè ọ́ aláàmùsùn náà rẹ skáàmù ni. àwọn ọ̀sán àwọn tó kó mọ́ra sí pé pé sẹ́rí ọ̀rọ̀ àwọn sẹ́rí àwọn tá à ń sọ yìí ọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí sẹ́ wọ́n dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Bílíkísù sọ níjọ́ tí Sùlẹ̀mánà ní kí wọ́n mú lẹ́tà lọ lè bá sẹ́mà pé nígbà tí Bílíkísù lọ́dọ̀ àwọn jàmá rẹ̀ ó ní sẹ́ rí àwọn tẹ̀ ń wò yí o ẹ má jẹ́ wọn wá bá wa o ká tó lọ lè bá wọn bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo bí wọ́n bá wọ̀ wọ́n sì yàn yí bẹ̀bẹ̀ èèyàn yẹpẹrẹ ní làwọn ará bí tẹ̀ ń wò gbogbo bí wọ́n bá láwọn ẹ̀dẹ̀ ẹ̀rù bí wọ́n ṣe fẹ́ dìtírè gbogbo àwọn tí wọ́n bá ń yẹ pátápátá wọn ò pè yàn sẹ́sìn mọ́nì pé wọ́n kàn dá wàhálà alẹ́ ní ẹ̀sìn ní irú ẹ̀mí Tọ́lé à ń ṣe yìí nìsín. Ọlọ́run ṣàánú àwọn ọmọ àwọn tí wọ́n sọ pé ìyẹn ní PhD kí ni yóò lè fowó rà mọ́ Nàìjíríà bí ayé Nàìjíríà tàbí rẹ̀. bí bá gbajà lásán lórí sẹ́fẹ́jọ́ tí ń rò lórí YouTube náà là ń rí un ẹjọ́ náà kọ́ ni. ẹ wọ ẹ ṣe kọ́kọ́ fún mi. ọ̀tọ́ display náà yẹn sìn. mo fẹ́ kẹ́ ṣe kọ́kọ́ fún mi sà. Naam. Ní nọ́mbà àwọn tí ó pè yín ní MC nílùú Oko Afọ́ yẹn. Ok. Wọ́n kó látara wọn máa gẹ́ẹ̀tì nọ́mbà ẹni tó mọ Imam Tọ́lé nílùú yẹn. Ẹni tó pẹ́ẹ́tì mi náà nígbà tí ìṣù rẹ̀ yí padà wá dé òun ló jẹ́ kí n mọ̀ yí pé ní àyànnú sáà ń dọ́ sí òun ló ní pọ́blẹ́mù ló gbọ́mọ̀ sọ yẹn. Allahu Akbar. Àwọn èmi máa kú sọ̀rọ̀. ẹni yẹn ló gbọ́mọ̀
èmi máa ń sàn kankan tó bá ti mọ̀ mí ló ní kọlù mi tó bá ti jọ́rọ̀ òdodo èmi tí ní kọ̀ọ̀kan bí bá mi jà èmi tí bá ti mú òdodo dání ẹ bá mi wá nọ́mbà ẹ nìyẹn bí sì láì tàn án lá ẹ náà rí màá tọ̀dọ̀ ẹ nìyẹn sẹ́ndì ẹ̀ sí orí WhatsApp lórí àwọn ó dà kan padà bí wọ́n ṣe wò ó fẹ́ ìsìlẹ̀ kan padà tó lé kó ń bẹ̀ yẹn náà ní ìtorí ayé aṣáájú náà ló lé lọ́dọ̀ wọn bẹ̀ yẹn ó tú bẹ̀ yẹn tán bí ẹ̀ ló kú ó tú bẹ̀ tán ẹni yẹn ló padà dùn mí ó mọ̀ ìgbọ́n torí mi ò mọ̀ pé mi ṣé ní ìtẹ̀wé ó kàn sọ̀rọ̀ àwọn ará Ògbómọ̀ṣọ́ ẹ̀kọ́ ara tí mo ń kọ́ ń gbà náà lóòótọ́ ẹ̀mọ̀ wọn ẹ̀mọ̀ ẹ̀kọ́ èmi ò bẹ́ẹ̀ dá mọ ẹni yẹn ló padà wá sọ fún mi létà mo padà wá accent kí wọ́n ní torí kí mọ̀ àwọn èèyàn sọ pé wà vibrant ẹ mọ̀ pé Yorùbá sì máa sọ̀rọ̀ kan wọ́n lọ mẹ́rin yá tó ẹ ló yánu sẹ́mà wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn Yorùbá wọn ní wọ́n lọ mẹ́rin kì í yájú ẹ ló yánu ẹ ló yánu ló ní kìí ṣe pé bí nǹkan kan ní àti ọ̀rọ̀ gbogbo àwọn pẹ̀lú ìjọba ìgbẹ́jọ́ kí wọ́n sọ yìí. ó kì í nìsín tó bá wá já sí pé bẹ́ẹ̀ rọ̀ ọlọ́run náà wà ń bẹ̀ẹ̀ ní ànábì ní látẹ́sẹ̀ àlù anil ìmára ẹ má sunkún yé ẹ má sunkún yé ẹ má wá ẹjẹ́ wọn pè mí sí ni ó nítorí inú òun tí tàbílì masala tó bá jásí pé request ni wọ́n fi gbé ilé ọlọ́wọ́ wò kíkà léha wọ́n dọ̀ọ́dá pé àwọn òbí ọba dé ó wọ́n ní wọ́n ní òun tí tàbí gẹ́rìlì masala tó bá wá jásí pé wọ́n fún ọ ni láì jásí pé wọ́n béèrè òun tà léha wọn ò ní dá ọdá wọn gbó tì ọ́ ẹ wá wo Yorùbá tíra Yorùbá ló padà wá ṣe débi rọ́bà lọ lógún ọdún ìjọ kan ló ti tọ́ ọba ó fi hàn pé gbogbo tó orí oyè olóyè tó fẹ́ gbogbo ni kò torí Ọlọ́run ó túbà rẹ̀ tí mo gbọ́ ní àná àbíjẹ̀ka bóyá ó ti wá pẹ́ ó lè lọ́dún sọ yìí kan nílọrin ló ṣàtúndé lórí kí ni gbogbo sẹrímọ́nì pápá sí eléyìí. Yá àmà ṣe o tó Ọlọ́run ó ṣàánú Ògbómọ̀ṣọ́ dé Ọlọ́run ó ṣàánú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ó ṣàánú gbogbo wa náà lápapọ̀ torí wàhálà àwọn tó pèlè tí escalate gbóró báyìí. Assalamu alaikum. Ọlọ́run ẹ ṣeun wa lẹ́sàn-án tó la ó máa kan gbogbo everybody tó bá jẹ́ mùsùlùmí torí ẹ̀ pé bá pè gbogbo apáta ló kàn tọ́ Ọlọ́run bá tí yẹn fẹ́ dá ilẹ̀ kò ní fi gbogbo alẹ̀ Ọlọ́run fẹ̀mí wálẹ̀ yóò jẹ́ àrílò yóò sì jẹ́ àrílò pẹ́ lórí ilé ìdájọ́ wa yìí o lórí ilé ìdájọ́ wa yìí àtúnṣe désàlẹ̀ kòkó dáadáa mo sì ń retí ìjọ tí kí náà porúkọ ọ̀bọ yìí tó ń sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí bí akéde Oòduà àbí kí náà porúkọ ẹ̀ wọ́n ní yẹn ní very dark man Ògbómọ̀ṣọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin náà pọ̀ ẹ̀yin èèyàn Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń bẹ̀rù ẹ̀ tó bẹ̀ ẹ̀ tó bá ní nọ́mbà ẹ̀sẹ̀ ìdí ẹ̀fẹ́ mi ẹ̀jọ̀ ẹ̀ tó bá ní nọ́mbà akéde Oòduà àbí kíní kan náà porúkọ ẹ̀ tó bá ní nọ́mbà ẹ̀sẹ̀ ìdí ẹ̀fẹ́ mi sí WhatsApp nọ́mbà ẹ̀ bá yá pẹ́ ń bẹ̀rù ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ gbogbo jẹ́ kankan ṣùgbọ́n problem ta kàn nínú ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ti gbé ìtọ́lọ́run gbé wa tó gbé fún wa ti gbé lẹ̀ ni ìwé yẹ̀yẹ́ gbogbo nǹkan tó wà ní ayé yẹ̀yẹ́ wọn kí yẹ kó fẹ́ sọ̀rọ̀ sí wọn yẹpẹrẹ jẹ́ kí Ọlọ́run ga lọ́kùn ẹ̀ gbogbo ohun tó kù wá pátá wọ́n máa sábà ẹni ṣùgbọ́n gbogbo à ń sìn àti pàtàkì òkè Àmọ̀tẹ́kùn Oòduà wọ́n tẹ̀ ní yíyẹn ni Imam Tọ́lá máa ń lọ sí stúdíò dáadáa Àmọ̀tẹ́kùn Oòduà tí ó kí wọn tó ṣe kan ó dá ẹ bá ń sẹ́ẹ̀dì nọ́mbà Àmọ̀tẹ́kùn Oòduà mọ̀ pé tí máa pè òun náà rékọ́dà àjọ rékọ́dà ara wa màá sì pé ọmọ ti pé afáàtọ́lé ọ̀rẹ́dì àti bá mi sọ̀rọ̀ kò dẹ́ ṣe sí ọ̀tẹ̀ nílẹ̀ sọ̀rọ̀ àmọ́ ọ̀tẹ̀ ọ̀rẹ́dì àti bá mi sọ̀rọ̀ àkọ́kọ́ náà sọ ọ̀rẹ́dì àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́dì àti sọ̀rọ̀ ẹnìkan ní come to Ògbómọ̀ṣọ́ sẹ́yìn òdò àní làákà ẹ̀ lórí rárá ni ìjọ òdòdó lọ́pọlọ gan-an ìjọ òdòdó lọ́pọlọ lórí gan-an kí ni ìyàtọ̀ ẹni tó pè yàn àtẹni tó wá sọ́dọ̀ yàn láti wá béèrè ọ̀rọ̀ ṣé ẹ̀ lọ́pọlọ lórí ni ó dàbí kí èèyàn ṣe program ó sìn ẹni tó wá wà nílùú kan wá pè mí wọlé kí wọ́n á ní kó máa bọ̀ ní US tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ does that make any sense to you guys? hábà tí a bá tẹ̀ lọ́pọlọ ẹ̀yà lọ́wọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yà
wọ́n á tẹ̀lé ìyá yẹn fúngbà díẹ̀ kẹ́ lò ó ẹ bá lò láti gbàgbé iná lè máa rọ́pọ̀lọ́ lò. wọ́n ní kí ló fún ọ̀sán tó ló fẹ́ wá di ọ̀rọ̀ olóòdò àti onírọ́ ló máa ń sọ bẹ́ẹ̀ onírọ́ ló lè máa lẹ́rìí òun ba lọ́run olóòótọ́ báyìí yóò lẹ́rìí ẹ̀ yóò ní wà ń bí ni. Why do I have to come up with it? I don't have to come up with it. I can speak to anyone anywhere from myself. It doesn't matter me coming over it. Could mean anything we can change bomb now. But I jọra. Ọlọ́run ó ṣe làákàyè fún yín ẹ̀yin tí làákàyè yóò fẹ́ pé yẹn. Ọlọ́run dá aláàmú Ọlọ́run nínú wa lára. Yín lọ kí òun. Kọ́lọ́run gba yín bàdà fún ní kálukú wa. Gbogbo àwọn mùsùlùmí ẹja dúró lórí dédé. Kálẹ̀ dúró lórí òdodo. Ẹja dúró lórí dédé. Ẹja sì dúró lórí òdodo. Ká ṣe òdodo. Ọlọ́run pa wá láṣẹ òdodo àti déédéé ó sì ní ká sọpọ́tà ara wa mọ̀júmọ́ pé ń tọ̀ mú nílá káyì ẹni tó sọ ó ní wàláì súnmọ́bì láì àfáàwèrè nìyí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí tàjẹ́ lórúkọ tí ò ń jẹ tiẹ̀ ní ó dá Zikirulahi Yusuf jẹ́ fún ẹ nọ́mbà mi ìmọ̀ bí àwọn ní Zikirulahi tó ní fẹ́ pé o mi ò mọ̀ o bọ̀ jẹ́ fún ẹ nọ́mbà mi ẹ jẹ́ fún ẹ nọ́mbà yẹn sà ẹ jẹ́ respect brother yẹn nọ́mbà mi ni 404 ẹ̀tẹ̀ ẹ máa tẹ̀ mú yín pé yo Zikirulahi Yusuf ẹni tó bá wà ní ìdòdó kò sí ní tààlẹ̀ yìí Zikirulahi ẹ máa tẹ̀ +1 404 Zikirulahi jẹ́ tẹ̀ +1 èyí tẹ̀ fi lè pè wọlé ẹjẹ́ fún nọ́mbà mi fúnra mi +1 404 513 7594 Zikirulahi Yusuf máa tó pèlè ẹ̀kọ́ sí Zikirulahi àgbẹ̀lẹ́kọ̀ ìwọ̀n àmì ìtàn jẹ́ níbi Zikirulahi Zikirulahi +1 404 513 7594 nọ́mbà mi nìyẹn ẹ sẹ́ndì nọ́mbà yín fún mi àbí kẹ bá mi sẹ́ndì nọ́mbà Akéde Oòduà yín ẹ bá ń sẹ́ndì ẹ̀ fún mi bíbí wà ní pè fún àmì láti ibi tí mo wà yìí àbí kí lẹ porúkọ ẹ̀ Akéde Oòduà náà ni kí máa ṣe mistake Akéde Oòduà ni àbí Àmọ̀tẹ́kùn Oòduà tí mo tẹ̀ ń sọ kì í ṣe Akéde Oòduà Àmọ̀tẹ́kùn Oòduà yẹn ọlọ́nà bí omi kẹ́ nídìí èmi ìyàrá nídìí yìí rẹ̀ bọ̀dé nídìí nọ́mbà ẹni tẹ́ ẹ sọ pé kí wọ́n bá sọ̀rọ̀ Akéde Oòduà yẹn tẹ́yìn bá tó bẹ́ẹ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ challenge máa fún yàn ní tí máa fẹ́ báyọ̀ sọ̀rọ̀ tó máa fẹ́ kọ́ pè ní tẹ́ bá tó bẹ́ẹ̀ tẹ́ bá jẹ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń claim yẹn tẹ́ ẹ̀ bá ti ń ṣe ọmọ àlè bẹ̀rẹ̀ tẹ́ bá jẹ́ ọmọ ọkọ bẹ̀ ẹlẹ́mìí ní kẹ́ fún mi nọ́mbà Àmọ̀tẹ́kùn Oòduà pé mi rí tí wọ́n lò láàbò lọ́rẹ́ ọmọ Ibrahim mo ní kẹ́ fún mi nọ́mbà ẹ̀ bó fẹ́ bá sọ̀rọ̀ ìsílẹ̀ kó sá lọ àbí kájọ sọ̀rọ̀ ìkan ní èjì máa ṣẹlẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà ẹ bá mi wá nọ́mbà ẹ̀ gbogbo ẹ̀ńdẹ́ bá ní ẹsẹ̀ díẹ̀ sí mi tó wọ́n ní kí n bá sọ ní ìwọ́n fẹ́ bá sọ anyway but màá bèrè àwọn bèrè lọ́wọ́ ẹ̀ bọ́dà yìí ṣe ń repeat come to Ògbómọ̀ṣọ́ kí èèyàn make sense rẹ̀ Ọlọ́run kan àmọ́ ṣe Ọlọ́run jẹ́ rí nọ́mbà mi màá táàpù nọ́mbà mi fún bọ́dà yẹn sìn so that ẹ lè sọ fún Àmọ̀tẹ́kùn Oòduà tẹ́ ń pè ní very dark man Ògbómọ̀ṣọ́ èmi á fi yín pé very dark man Islam wà lè ní èyí very dark man Ògbómọ̀ṣọ́ lòun èmi á máa jẹ́ very dark man Islam 404 513 7594 nọ́mbà mi ni ẹ 7594 oh shit 7594 fẹ́ kọ́ 7594 404 +1 404 513 7594 so nọ́mbà mi ni ẹ brother yìí ẹ fún Akéde Oòduà Àmọ̀tẹ́kùn Oòduà yín so kó send nọ́mbà kò nídìí kó pè mí àwòkọ́ ìmọ̀ àmọ̀ sọ inshallah Ọlọ́run kọ́ àmọ́ ṣe Ọlọ́run dára láàmú tó mú gbọ́ngbọ́n ní brother náà ti ṣe program lórí mi rí ní òun láì máa wo gbogbo àwọn ọ̀rọ̀ tí ó bá ti necessary sí mi ṣe understand
ètò bá ti necessary ní máa focus dé báyìí ti kọjú mọ́bì kan ibẹ̀ lè máa kọjú sí mi ọ̀rọ̀ ayé à ń divert mo kọ́ lè bèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ tiẹ̀ náà bí ó dẹ̀ lè ṣe justice láti gbé ìmáàmù wá sórí program ká ṣe 3-way call inshallah subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin allahumma rabbana ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانظرنا على القوم الكافرين وانظرنا على القوم المشركين وانظرنا على القوم الظالمين برحمتك يا أرحم الراحمين ربنا افرج علينا صبرا فثبت أقدامنا وانظرنا على القوم الكافرين وانظرنا على القوم المشركين وانظرنا على القوم الظالمين برحمتك يا أرحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته بدأ ذكر الله أبي ذكر لي نبغى التكسمي kẹlẹ bá mi sẹ́ndì ẹ̀ fún akéde Àmọ̀tẹ́kùn Oòduà pé Ridwanullah Bun Ibrahim fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run ṣe rọrùn salamu alaikum. àbúrò àti mo dẹ̀ ní kọ́ sẹ́ndì nọ́mbà àwọn kọ́jọ́ ló máa sẹ́ndì nọ́mbà ẹni yẹn láti ìlú oko afọ́ yẹn ó wà very very important. ọlọ́mọdé gbọ́dọ̀ yẹn gbàgbé máa dùn ní lọ́wọ́ gbàgbé o wọ́n máa dùn ní o mo fẹ́ tọwọ́ bọ ìbẹ̀yẹn náà inshallah salamu alaikum.